ṣègbè ságbá mi Ìkòyí làwọn ìrìyà o. Ìgbà yìí àkókò dúró òkú ayé mi títí bí ẹni mi àwọ̀ bí ẹni mi àríò àfi kọ́lọ́run má mà jẹ́ kójú àwa rí bí bẹ́ẹ̀ la sì fura pé ìléwu ó lágbára o. Ẹ̀ka alẹ́ nílùú Ẹ̀gbá mọ́líṣà bí agbóǹgbò àkàlà ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò mí káàkiri àgbáńlá ayé lórí ìkànnì Splash 106.7 FM lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ lórí ìkànnì ẹ̀rọ aníyìkáyé Facebook. Gbogbo àkókò tẹ́ bá wà níbi tẹ́ ẹ ti ń wò mí ni mo ti ń kí yín o. Àní mo fi gbogbo àkókò tẹ́ bá wà kí yín ní gúúsù láríwá ní ìlà tó ń ti wọ oòrùn jákèjádò àgbáńlá ayé mo kí yín pé ẹ kú dédé ìwòyí. Ẹ̀yin tèmi báwo ni iṣẹ́ wà? A máa wà náà ní lágbára Ọlọ́run. Ibo láyé ń lọ? Ibi ayé ń lọ ló tún gorí afẹ́fẹ́ lóníràbájì gan. Nílé iṣẹ́ rédíò méjì kan nílé iṣẹ́ rédíò tí ń lọ níwájú táwọn ẹgbẹ́ ń tẹ̀lé. Mo ṣáà sọ fún yín pé ilé iṣẹ́ rédíò méjì péré níbẹ̀ nílùú Ẹ̀gbá mọ́líṣà bí agbóǹgbò àkàlà Splash FM àtàwọn yòókù. Ibi ayé ń lọ lètò lórí ìkànnì yìí Splash 106.7 FM nílùú Abẹ́òkúta. Ẹ̀gbá làwà àwa ṣu oníṣu o. Yeyegbagede Asa Mojisola Ajayi ló kọ mi. Àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín afebi sínú kò ń jẹ ahun. Èmi lọmọ bó ló ń jẹ bá rí mi tó rojú máa sì fà ìjẹtẹ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni o. Àríkẹ́ ọmọ ajó máa níwòrán mo tún ti létè ń bọ̀ sórí àpèrè ètò lónìí. Ìbàràpá ní mí ọmọ àfi barapílẹ̀ ọ̀rọ̀. Tapá ti tan ìrúwà òjòkó agbe dúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà agbe ní dájà àti wá. Lálẹ́ ètò ní mo fẹ́ kẹ́ mú kàlẹ́ tówó kẹ́ mú kàlẹ́ tọmọ. Ẹ mú tàìkú tí ṣe bá lè ọ̀rọ̀ nítorí pé a máa tún rí nǹkan kan kọ́ lónìí. Nǹkan kan àbí méjì a máa rí dìmú lórí ètò bí ayé ń lọ tòní. Torí pé ayé gbẹgẹ́ ayé nípọn ayé tó tó fún ayé tamọ ti yeyeye. Ẹ̀rọ ayé bà mí o. Ó lágbára púpọ̀ jù. Ohun tá a mú wá lónìí ó pọ̀ díẹ̀ nítorí pé arábìnrin tí mo sọ níjẹ̀jọ́ ó ń bẹ lórí ètò yìí lónìí. Tó bá tó àkókò màá ní kó sọ ohun tó bá wá. Tó bá tó àkókò màá ní ká ṣe ní ẹnu ọlọ́fà tá a ti ń gbọ́ mo tá. Màá wá ní ká ṣe ní ẹnu onífà ẹnu oníkàn tá a ti ń gbọ́ pọ̀n ni màá ní ká ṣe tó bá tó àkókò. Àmọ́ ṣé ẹ gbàgbé àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì àwọn ìṣẹ̀lẹ̀ ńlá àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ tá a ti mú wá fún yín. Ṣé ẹ gbàgbé pé níjẹjọ mo gbé wa débẹ̀ tán po lórí arákùnrin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan èyí tí ń ṣe ọjọ́ ìbí rẹ̀. Ńgbọ̀ bá yá wá ní Áfíríkà adúdú ìwà wa dúdú àwa Áfíríkà adúdú ìwà wa dúdú àwa Nàìjíríà adúdú ìwà wa dúdú. Èmi ò ní bu ẹnu àtẹ́ lu ilẹ̀ mi. Èmi ò ní bu ẹnu àtẹ́ lu ìlú mi nítorí pé èmi gbàgbọ́ pé kò síbi tí wọn kì í ti ń kẹ́dì alẹ́ kò síbi tí wọn ti dáná alẹ́ ọbẹ̀ ní dùn jura wọn lọ. Mo sọ fún yín níjẹjọ nípa Emmanuel Ọdúnlámì tí ó ṣe ọjọ́ ìbí ọdún méjìléníọgbọ̀n tó lo aago kan èyí tí àwọn ọ̀daràn nílùú èbó tí wọ́n rò wípé aago ńlá ni nígbà tí wọ́n ní wọ́n sọ wọ́ọ̀tì aago yẹn ó jẹ́ 300,000 euro wọ́n sì torí ẹ̀ gún ọmọkùnrin yìí pa
nílùú UK ló ti ṣẹlẹ̀, ìlú London bẹ́ẹ̀ ló ti ṣẹlẹ̀. Ṣùgbọ́n nígbà tí àwọn funfun yìí tí wọ́n bá máa wí, wọ́n á ní àwa dúdú pé àdá, èṣù sì ń gbénú àwọn náà. Èṣù ń gbénú àwọn náà. Gbáǹkọ́gbì kan tún ń bẹ lọ́wọ́ mi lálẹ́ yìí kí n tó gbé arábìnrin yìí wọlé. Ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ò ní di tiwa lágbára Ọlọ́run. Ó lágbára o. Àní rárìn fẹsẹ̀ sí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi. Àní ṣìrìn lágbára lọ́wọ́ Elédùmarè. Gbogbo ẹ̀yin tẹ́ ti wà lójú òpó ẹ̀rọ aníyìkáyé Facebook, ẹ jẹ́ ká máa share, ká máa pín. Alhaji Taofik Ọlábísí Tausfat, wọ́n ní keep it up. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, ẹ ṣe fún mi láyọ̀ Àjàyí Adéwọlé. Wọ́n ní ẹ̀ka alẹ́ ẹ̀kú ètò Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ ti wà ń bẹ̀, Fátẹ́rù Kẹ́hìndé Timothy, Ajíbádé Tìámíyù, Ademat, Ọdẹ́bíyì Oyèwọlé, Emmanuel Adémọ́lá Pastor àti Wàsíù Mọ̀nsúrù. Gbogbo àwa tá a ti wà ń bẹ̀, wọ́n ní good evening láti Ìsẹ́yìn, ìlú Ìsẹ́yìn lọ́hùn-ún, ìlú àwọn lẹ́kàn adébígbé nù, ìlú ẹ̀yẹ kìkì ẹ̀gàn, ibi ojúbọ ni tó jẹnu lọ. Gbogbo yín pátápátá lẹ ṣe o. Azeez Sọ́líù Olúgbilé, wọ́n ní good evening láti Ìsẹ́yìn. Ẹ ṣeun, mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀. Timothy Ọlátúnjí, wọ́n ní we enjoy your program. Ẹ ṣeun. Umar Karim, well done ma. Gbogbo yín pátápátá ni mo kí, mo lù yín lọ́gọ̀ ẹnu tẹ́ ti wà lójú òpó ẹ̀rọ aníyìkáyé Facebook yẹn. Mo dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀. Ẹ máa bá wa pín. Ayọ̀mí ti dé, Aṣẹ́góńgó Isiaq Ìṣọ̀lá, Akeem Ọdún Bákú Owó Tútù, Adéwálé Adésànyà. Ẹ jẹ́ ká máa pín. Bá a ṣe ti wà ní ojú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ /FM, ẹ̀rọ aníyìkáyé /FM lórí Facebook yẹn, ẹ jẹ́ ká máa pín. Adébáyọ̀ Matthew, Johnson D Noble Ògúnṣèyí tán láti Lọ́kọjà ni bàbá yìí ti máa ń wò wá. Wọ́n gbégbó ẹ̀. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ayọ̀délé Alex, no, Ayọ̀délé Abidex, 70-year-old man. Ọjọ́ ti dógbò bàbá, 70-year-old man. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ọ̀ṣínmádé Ọláyínká Peter, Azan Ibrahim. Ẹ wò ó yín lè ká gbogbo yín tán, èrò ti pọ̀ ń bẹ̀. Onílé òkè Usman, gbogbo yín pátápátá ẹ máa bá wa pín. Ẹjẹ́ òdélé kó dẹ́sẹ̀ kòkó. Túndé Àkànní, Pásítọ̀ Túndé Àkànní, èèyàn mi dáadáa ni wọ́n. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀, mo dúpẹ́ lọ́wọ́ yín. Àní ìṣẹ̀lẹ̀ kan tún ṣẹlẹ̀, ó gbáǹkọ́gbì ní kí n tó gbé arábìnrin mi yìí wọlé, ẹ jẹ́ n sáré sọ. Sydney Holmes, ká lè wò wípé lórí ẹnìkan ó lanu rẹ̀ gbàgà ńjọ́ kìíní àná, yóò sọ fún mi pé Abẹ́òkúta yìnyín àwọn ìṣẹ̀lẹ̀ burúkú ti máa ń ṣẹlẹ̀. Kò sí ibi tí ìṣẹ̀lẹ̀ burúkú kì í ti ṣẹlẹ̀. ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́, ń ṣẹlẹ̀ l'Àbújá, ń ṣẹlẹ̀ ń Kánò, kódà ń ṣẹlẹ̀ ń Port Harcourt. Kò sí ibi tí nǹkan aburú kì í ti ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má jẹ́ ká fi ẹnu àbùkù kan ìlú kankan. Ṣé bí mo múròyìn tìlú òyìnbó wá, àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀, aago tí wọ́n rò pé ó wọ́ ti €300,000, ó sì wàá jẹ́ fèèkì ọmọ ọlọ́mọ, nígbà tó jẹ́ pé bóyá owó rẹ̀ ò ká €3,000 yẹn tí wọ́n sọ yẹn, ó wá lọ rèé ra ayédèrú rẹ̀, ló fi ọwọ́ tó dàbí tuntun tí ìṣọjọ́ òbí ẹ̀ lálẹ́ ọjọ́ òbí yẹn náà ni wọ́n pa, tí wọ́n sì tú aago yẹn lọ́wọ́ ẹ̀. Kọ́lọ̀ máa ṣàánú wa. Ìlú òyìnbó ló ti ṣẹlẹ̀. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n bí sí ilẹ̀ UK ló ṣẹlẹ̀ sí. Emmanuel Ọdúnlámì, ẹ lọ wò lórí Facebook tàbí kẹ́ ẹ máa Google ẹ̀. Àní rárìn fẹsẹ̀ sí. Ẹ wá jẹ́ kí n tún fún yín nìkan náà. Nílùú òyìnbó ló ti ṣẹlẹ̀ nílẹ̀ Florida, èyí tó ṣẹlẹ̀ ní yàjóyàjó. Sydney Holmes ni orúkọ arákùnrin yìí, tí wọ́n ní
wọ́n ṣẹ̀ṣẹ̀ tú sílẹ̀ lẹ́wọ̀n lẹ́yìn tó ti lo ọdún 24 nínú ẹ̀wọ̀n nínú àhámọ́ táwa bá máa wí àrínlọ́gbà ìtúni níwàṣe ẹ̀wọ̀n lẹ̀wọ̀n ń jẹ́ àdàpé olè níjọ́mọ̀ mi ń fẹ́wọ́. Sydney Home yìí ni wọ́n ní ó ti fi ẹ̀wọ̀n ọdún 24 tó ti fi gbára ó ti wà ní ọgbà ẹ̀wọ̀n láti bí ọdún 24 látàrí ẹ̀wọ̀n 400 years. Wọ́n tẹ̀ ní nínú ìtàn yẹn tí mo kà wọ́n ní wípé ẹ̀wọ̀n 800 years ni wọ́n dá fún òun náà fẹ́ sọ̀rọ̀ ni ó fẹ́ wí tiẹ̀ ẹ̀wọ̀n 800 years ni wọ́n dá fún. Ìgbà tí wọ́n dá ẹ̀wọ̀n 800 years fún mo rò pé wọ́n yírí ẹ̀wò wọ́n wá gbé sí ẹ̀wọ̀n 400 years. Ọláníyì Victor dákun ọdún mélòó ni ẹni yẹn gan fẹ́ lò láyé tí wọ́n ń dá 800 fún ṣé yóò lo 1000 ọdún láyé nítorí ọ̀rọ̀ àwọn ará bí ò tiẹ̀ yé mi rárá. Àmọ́ Sydney Home ó ti wà ní ẹ̀wọ̀n yẹn nígbà tí wọ́n yírí ẹ̀wò tí wọ́n gbé sí 400 years ẹ̀wọ̀n ó wá ti lo ọdún 23 níbẹ̀. ọ̀rọ̀ àfọ̀nfojúrí ò ní jẹ́ tèmi àti yín. Lẹ́yìn tó lú 23 nínú ẹ̀wọ̀n 24 34 ni o 24 ni o tó ti lo 24 nínú ẹ̀wọ̀n ni wọ́n wá ṣèwádìí ẹ̀ lọ ni wọ́n ṣèwádìí ẹ̀ bọ̀ ni wọ́n wá rí i pé kò tiẹ̀ mọ́wọ́ kò mẹ́sẹ̀ nínú tí wọ́n tì í mọ́lé fún kò mọ́wọ́ kò mẹ́sẹ̀ nínú tí wọ́n rán lẹ́wọ̀n fún kò mọ́wọ́ kò mẹ́sẹ̀ nínú ẹ̀sùn ìdígunjalè èyí tí wọ́n fi ọkọ̀ rẹ̀ tí wọ́n fi ṣe mọ́tò ayọ́kẹ́lẹ́ rẹ̀ ni wọ́n jágbà. Wọ́n wá ní àwọn adigunjalè ọ̀hún wá kàn án nípa fún wọn mú un ní tipátipá wọ́n wá ní kó máa gbé àwọn kiri gbogbo ibi táwọn ti fẹ́ lọ rèé jalè tí wọ́n ti hùwà ìbàjẹ́ ìwà ipá ìwà burúkú wọn. Ó wá gbé wọn kiri títí nígbà tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú òun àti àwọn adigunjalè ṣe ni wọ́n rò wípé wọ́n jọ digunjalè yẹn ni. Ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní October 1988 wọ́n sì ṣe ìdájọ́ wọn ní April 1989 wọ́n ṣẹ̀ṣẹ̀ tú arákùnrin yìí sílẹ̀ lọ́sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí. Wọ́n ní ayé afẹ́ lòmíràn pamọ́ ṣé Ọlọ́run ló ń fẹ́ lòmíì pamọ́ ni káyé má bàa fi pamọ́ ẹlòmíràn á jìyà díẹ̀ kó má bàa jìyà ayérayé nígbàgbọ́ tèmi gẹ́gẹ́ bí ọmọ Áfíríkà ọmọ ilẹ̀ Nàìjíríà ọmọ Yorùbá Ọlọ́run fi pamọ́ ni. Bàbá òun ti darúgbó ẹ̀ǹtẹ́ ẹ̀ bá nọ́mbà mi lọ́wọ́ ẹ rí àwòrán bàbá òun wò lórí status mi lọ́la. Bàbá òun ti darúgbó Ọlọ́run ló mọ iye ọmọ ọdún tí wọ́n wà kí wọ́n tó lá wọn sí ẹ̀wọ̀n tó bá jẹ́ bí ló ti ṣẹlẹ̀ pẹ́pẹ́ yóò pọ̀n mọ́ alárè àjàgbà wọn ní ṣé wọ́n ṣèwádìí wọn dáadáa ni wọ́n á bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́ lu ẹ̀ka ìgbẹ́jọ́ wa. Ibi ìkọ́ ló ti ṣẹlẹ̀ ilẹ̀ Florida nílùú èbó state wo Florida state ló ti ṣẹlẹ̀. Màdàmú ẹ wá jókòó ọmọ tẹ ẹ mú wá ńkọ́ ẹ lọ rèé mú wá àbíṣe lè tẹ ẹ gbé sẹ́yìn ní nǹkan ń ṣe àbóhùn ẹ mú wọlé. Mo sọ fún yín ní ìjẹjọ pé arábìnrin kan wá sórí ètò yìí ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ mo sọ fún yín nígbà tí wọ́n máa fi débí ọjọ́ ti lọ a ní a máa mú ètò yẹn wá lónìí wọ́n sì ti wà nínú ilé ń bí pẹ̀lú wa. Ọmọ tí nǹkan ṣẹlẹ̀ sí gan wọ́n tún fi síta bóyá kí n máa bọ́rọ̀ òun bọ̀ kán tó bá mọ́ ọmọ òun wọlé. Ẹpọ̀n rẹ̀ ni wọ́n ló wú oríṣiríṣi ẹ mọ̀ pé mi ì ṣe létò ìlera oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní dúníyàn. Wọ́n ní àwọn rìn ìrìn àjò ọdún 7 pẹ̀lú ọkùnrin kan táwọn ò sì jẹ́ ó fi ọwọ́ kan àwọn rárá àmọ́ wá ń rí àwọn nírìí wípé àbò ń tàn mí ni àbí kò nífẹ̀ẹ́ mi ni ọkùnrin yẹn ń rí àwọn nírìí bẹ́ẹ̀. Ìrìn àjò ọdún 7 yẹn wọ́n ní àwọn sì wà nínú ìbálé gẹ́gẹ́ bí ọmọbìnrin àwọn wà lódindi ọkùnrin kankan ò tí ì tú àwọn ní ṣu òríkè wọn ìjẹ́sù wọn rí. Àmọ́ nígbà tí àwọn ẹni
táwọn ń fẹ́ yẹn tó bẹ̀rẹ̀ sí ní ro àròkàn tó bẹ̀rẹ̀ sí ní ro oríṣiríṣi pé àbí òun ò ní òun fẹ́ àbó òun tan òun ni ó sì ti ń dìmáàndì fún kinní iṣẹ́ ṣàmọ̀gbára òwe ṣòkúta òun náà lóhun ò lẹ́lòmíì jẹ́ àṣe kinní yìí lẹ́ẹ̀kan náà wọ́n ṣe ohun tá à ń wí yìí o nígbà tí wọ́n ó ṣe é fún ìgbà àkọ́kọ́ kinní ọ̀hún doyún Lani Victor kí ni ń pa ẹlẹ́rìn irú àwọn ẹ̀rín àlùsìn wo lọ́ọ́ máa ń rín ní alẹ́ Tuesday báyìí ọ̀rọ̀ tí olóko fi ń ṣẹkún sun àparò fi ń ṣẹ̀rìnrín ẹ má dá Lani Victor lóhùn wọ́n ṣe kinní ọ̀hún o ó ti yé eyín gbọ́dọ̀ máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ ọmọ Lani Victor ìfẹ́ kó bá mi ni o sì lè kó bá mi nígbà tí wọ́n ṣe kinní ọ̀hún tán ó padà doyún ngbò doyún tán ṣe mọ̀ pé àkùkọ ẹdìyẹ tí bá ń lé abodìẹ kiri yóò máa sọ wípé màá kọ́lé fún ẹ màá ralẹ̀ fún ẹ màá ra mọ́tò fún ẹ màá ralẹ̀ fún ẹ nígbà tó bá dórí abodìẹ tán tó bá dórí abo ẹdìẹ tán tó ṣe ohun tó ṣe yóò wá gbọ̀n yẹ pìpì yóò ní iṣẹ́ kí lórí lápá mi iṣẹ́ kí lórí lápá mi bọ́rọ̀ ọkùnrin ìwòyí àtàwọn obìnrin ìwòyí ti rí nù mo wá sọ fún gbogbo ẹ̀yin obìnrin pátápátá ẹ dákun ẹ ṣí ọpọlọ yín sílẹ̀ ẹ jẹ́ ká mọ ohun tá à ń ṣe ìwé ló kà ní kà á kó yanjú iṣẹ́ ló kọ́ ni kọ́ kó mọ̀ dáadáa kó o lè dá dúró kí wọ́n gan tiẹ̀ tó ẹnu ara ẹ bọ́ gan kó o tó dé ẹni ọkọ padà mọ́ ẹ kálẹ̀ o ẹ gbé ẹnu sí máìkì yẹn dáadáa kẹ́ ẹ wá sún Lani Victor bò ní ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù ẹ rí bẹ́ẹ̀ mi ṣe jókòó bí mo yẹ ẹ rí pé gbogbo àwọn èèyàn ní ń gbọ́ mi ẹ̀yìn náà ẹ ṣe bẹ́ẹ̀ kí àwọn èèyàn máa gbọ́ yín ẹ kálẹ̀ o ẹ kálẹ̀ mà kí lorúkọ yín. orúkọ mi ni Afọláṣadé Samuel. Afọláṣadé Samuel láti bo. láti ìlú Wàsímì Abẹ́òkúta. nílùú Wàsímì ní Abẹ́òkúta a rí yín lórí ètò Òbí Ayé ń lọ sí òsì. mo ní ìṣù kékeré kan ní ọmọ mi ló ní àrùn anemia ni wọ́n pè nígbà tá a lọ ṣe test wọ́n ní anemia ní sọ wọ́n dẹ̀ ni wọ́n máa ṣe surgery mo ṣe wá pé káwọn ọmọ Nàìjíríà kan jọ kó ràn mí lọ́wọ́. ọmọ náà lẹ ń wò yìí ó tó ọmọ ọdún mélòó báyìí. ọmọ ọdún mẹ́jọ. ọmọ ọdún mẹ́jọ ni bàbá rẹ̀ ńkọ́. bàbá rẹ̀ àrí bàbá ẹ̀ pé o. ẹ sọ bẹ́ẹ̀ ṣe sọ fún mi kí gbogbo ọmọ Nàìjíríà ò gbọ́ o. bàbá ẹ̀ wà láyé ṣùgbọ́n tí bá ti pè lórí ọ̀rọ̀ kíní ọmọ yẹn ìyẹn anemia tí wọ́n sọ pé ó ní ó máa kọ sọ fún kó máa pè padà níbọ̀ kò ní padà pè mí. kí lorúkọ bàbá ẹ̀. Alaba lórúkọ ẹ̀. Alaba kí ni. Alaba John. ọmọ ìlú ibo lẹ́yìn. ọmọ Ondo lèmi. ọmọ ìlú ibo lọkọ yín. ọmọ Edo. ọkọ̀ kan náà ni àbí Ondo Edo ó súnmọ́ra wọn. ìgbésẹ̀ wo làwọn òbí ẹ̀yin méjèèjì gbé. àwọn òbí ti tọ̀dọ̀ mi ti kú bọ̀ kó tó di pé wọ́n kú ìgbà tí ìmọ̀ àti ẹ̀fíjọ wà lọ́nà gbà yẹn. ọdún mélòó lẹ́lẹ́ fi fẹ́ra. ọdún méje. ẹ sọ bẹ́ẹ̀ ṣe sọ fún mi láti bẹ̀rẹ̀. ọdún méje lèmi àti ẹ̀ fi ṣe ọ̀rẹ́ kó tó di pé ọ̀rọ̀ olóyún wá wọ̀. bó o lọ̀rọ̀ oyún ṣe wọ̀. gbogbo táìmù gbà yẹn ló máa ń disturb mi gan pé àmọ́ mi òun sọ pé mi ò lè fẹ́ òun o ń pé ibùdókòwò wọn tẹ̀tí ní kò wọ́n mú mi wá ṣùgbọ́n kí èmi àti ń pé tèmi àti ohun tọ́rọ̀ wa bá ti wọ̀ ń pé ní kó tó mú mi wá so ìgbà tọ́rọ̀ oyún dẹ̀ ṣẹlẹ̀ ókè wọ́n tún mi dẹ̀ wá pè pé ọmọ mi ti lóyún ó sọ pé wọ́n ló ní oyún ó dẹ̀ ní òkè wọ́n wá ní mọ́mí ẹ̀ ń kọ́ pé mọ́mí ẹ̀ àti dádì ẹ̀ kò lè jẹ́ kọ́ mọ̀ pé nǹkan báyìí báyìí ó ti ṣẹlẹ̀ so ó dẹ̀ ní òun ti gbọ́ àfi bá a ṣe rí i mọ́ apẹ nọ́mbà ẹ̀ ó bá ti rí pàwọ́ là ń sọ̀rọ̀ báyìí ó máa kọ́ tẹ̀ ni. ẹ̀yin ò mọ ilé tí ń gbé ni. mo mọ ilé tí ó ń gbé. kí ló dé tẹ̀ wá lọ bẹ̀. mo wá lọ síbẹ̀ kò sí nílé. láti gbà yẹn kò sí nílé láti gbà yẹn. kò gbé bẹ̀ mọ́. táà mo ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ pọ́n ló ti kó kúrò ní. o ti kó kúrò mẹ́ àwọn ẹbí ẹ̀ ń kọ́ ẹ̀ mọ́bi tó ń gbé ni. ọkùnrin àgbọ̀n ẹ̀kan ni mo mọ̀ so ìgbà tí mo ti lóyún gbà yẹn lẹ́gbọ̀n yẹn ti ń sọ fún mi pé tó bá ti jẹ́ pàbúrò tòun ló ní oyún o ẹni kan ni mo máa rù ni mo máa sọ ọ́ rẹ o tó bá ti ń ṣe àbúrò tòun ọ̀tá ti tèmi àtọmọ máa kú ni o nǹkan kan bẹ́ẹ̀ yẹn so ìgbà tí mo dẹ̀ bímọ a try láti pè àárí pè àti ẹ̀wà rí rárá. báwo lẹ ṣe wá sọmọ lórúkọ ńgbà tẹ́ ẹ̀ rí pé. so ìgbà tí ìgbà tí mo wá bímọ láṣà wàá sọ fún àwọn ọ̀rẹ́ ọkọ mi gbà mo ti bímọ àwọn ọ̀rẹ́ ẹ̀ sọ fún pé ìyàwó ẹ̀ ti bímọ o ó wá ní òun máa sọ fún mọ́mí òun
the next thing tí mo máa gbọ́ ó kọ́ pè ó ní ẹ̀mọ́ mi tòun fi orúkọ ránṣẹ́ ẹgbẹ́ ẹ̀kan tiẹ̀ ló pè mí ló sọ pé òun ni ẹ̀gbọ́n ẹ̀ o so the next thing later ìgbà tí wọ́n á gbọ́ lẹ́nu àwọn ọ̀rẹ́ làwọn ọ̀rẹ́ wa sọ pé rárá pé ìyàwó tí wọ́n sọ pé kó fẹ́ tó jẹ́ ọmọ ìlú ẹ̀ ní ẹni tó ń pè mí yẹn o gbogbo àyìn dẹ̀kẹ̀rẹ̀ yẹn sọ fún mi pé mọ́mì òun ìyẹn mọ́mì bọ̀bọ̀ yẹn òun pè fún mi ní mọ́mì tòun ń pé wọ́n ti forúkọ ránṣẹ́ pọ́n ní ká sọ ọmọ ní orúkọ báyìí báyìí dèmí dẹ̀ fi sọ pé òkè kò sí wàhálà tí n bá tún wá pé gẹ́yẹn pé nọ́mbà mọ́mì ẹ̀ ti ẹ̀ sẹ́ǹdì ẹ̀ sí wa ká ti ẹ̀ rí wọn bá sọ̀rọ̀ á lóun ti gbọ́ òun ti gbọ́ nìkan tí ó máa sọ. ẹ ní ìrìn àjò ọdún méje ni ìrìn àjò tẹ̀yìn àtọmọbìnrin yìí rìn ọ̀rọ̀ ọmọkùnrin yẹn rìn láàrin ọdún méje ẹ̀yin ò lè ní kó mú yín lọ sí Ẹdó kẹ́ ẹ lọ mọ̀ ìyá àti bàbá ọkọ yín. ìgbà tí ẹ̀gbọ́n yẹn ti yọjú ń gbà yẹn ń pé òun ni ẹ̀gbọ́n ẹ̀ ń pé mọ́mì ẹ̀ kọ́ báyìí ni mọ́mì ẹ̀ sọ òun ni ò jẹ́ kí àwọn abọ́dà ìgbòho ọkàn wa ní pé àgbàtà ti mọ ẹ̀gbọ́n ẹ̀ adẹ̀ tí wàá sọ pé mo tẹ̀ tí wàá sọ ń gbà yẹn gan pé bó ti jẹ́ pé ọjọ́ kan ká tẹ̀ fi lọ sí ìlú wọn ó ní kí n ṣáà ṣe sùúrù kí n ṣe sùúrù ni ó sọ fún mi. ẹ tún sọ fún mi wípé ìbálé ló fi pé láàrin ọdún méje yẹn ẹ jẹ́ kó fọwọ́ kàn yín pé ọkùnrin kan ò sì fi ọwọ́ kàn yín rí lẹ́yìn tó gbà bá lé yín lẹ lóyún ọmọdé yìí ọmọ tá à ń sọ yìí tó ọmọ ọdún mélòó báyìí. ó ti tó ọmọ ọdún mẹ́jọ báyìí. ọmọ ọdún mẹ́jọ báyìí. bẹ́ẹ̀ ni ọmọ ọdún mẹ́jọ. kí ló wá ń ṣe gan-an. àrùn aníà ni ibi ẹpọn yẹn ló wú. ṣé àníà ẹ̀yin elétò ìlera ẹ pè wá lálẹ́ yìí ẹ dákun o kí ni jẹ́ ti gbé lọ ilé ìwòsàn. bẹ́ẹ̀ ni a ti ṣe test a ti lọ ṣe ya scan. kí ni wọ́n sọ nípa ẹ̀. wọ́n ní pé àníà ni nǹkan tí ó ń ṣe nǹkan máa ní láti operate ẹ̀ ni. wọ́n máa operate ẹ̀. bẹ́ẹ̀ ni mà. èló ni wọ́n pè. wọ́n ní ká lọ mú 150 wá torí the last time tí mo pe doctor tí mo mú lọ sọ́dọ̀ doctor ní last year wọ́n ní ká lọ mú 120 bọ̀ǹgbà tá a lọ ṣe kíní scan yẹn tá a mú wá ni wọ́n sọ fún wa pé iye tá a máa mú wá nìyẹn. náà sọ fún yín bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni mà. ẹ̀yin ará ilé ṣe ń gbọ́ ṣe ń fọkàn bá wa lọ nígbà tí wọ́n pè mí tán ṣàlàyé gbogbo ọ̀rọ̀ yìí fún mi wọ́n ní díẹ̀ lọ́wọ́ ọmọ tó yọ ọmọ burúkú púpọ̀ lọ́wọ́ àwọn òbí tó bí gẹ́gẹ́ bí èmi ṣe máa ń ṣe ìwádìí mi wọ́n fún mi ní nọ́mbà arákùnrin yìí mo pè é ṣé mo jábọ̀ fún yín pé mo pe ọkọ yín mo mọ̀ọ́mọ̀ má sọ fún yín pé mo pe ọkọ yín ni mo pè ó lóun ò níyàwó òun ò sì bímọ. kí ló dé tẹ̀ ń parọ́ mọ́ pé òun lẹ bímọ fún. mi ò parọ́ tẹ́ ẹ bá pè lálẹ́ ìgan tẹ́ ẹ sọ pé ṣọmọ ẹni báyìí báyìí ó máa jẹ́wọ́. ó lóun ò mọ̀ yín rí ó lóun ò níyàwó òun ò sì bímọ. Ọládìyìn Victor bó o la ṣe máa ṣe àwọn èèyàn ti pọ̀ lójú òpó ẹ̀rọ Facebook. arákùnrin yìí mo pe nọ́mbà ẹ̀ ṣe ẹ ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe jókòó yẹn bóyá ká tún pè Ọládìyìn Victor bó o ní ṣé fóònù tá a lè fi pè wá. èmi pe nọ́mbà ẹ̀ kódà mo pè ó ju ẹ̀mẹ́ta lọ pé ó mọ lágbájá báyìí ni ó lóun ò níyàwó sẹ́ òun ò sì bímọ rí ṣóun náà lẹ́tún bí eléyìí tó wà lẹ́yìn yìí fún. ẹ lọ rí màárì. ìgbà wo lẹ fẹ́ bàbá ọmọ tí ẹ pọ̀n yìí. bí ọdún kejì báyìí. ọdún kejì báyìí iṣẹ́ wo lẹ ń ṣe. fashion designer ni mí. ẹ̀kọ́ télọ̀ yẹn ẹ sì mọ̀. bẹ́ẹ̀ni. ẹ ní ṣọ́ọ̀bù. mi ì ní ṣọ́ọ̀bù. bó lẹ ti ránṣọ. ilé lẹ ti ránṣọ. ẹ̀yin ọmọ Nàìjíríà ọ̀rọ̀ rèé o èmi pe arákùnrin yìí bá tiẹ̀ ní ká tuntun pè báyìí Ọládìyìn Victor bó oníṣẹ́ ọgbọ́n ta lè dá sí kínní wa jẹ́ ká jágbe òkè à ń padà bọ̀ ìyára lé. kí ni ká ṣe. fóònù tẹ yìí fi pè. mi ti ẹ̀ mú bí second phone mi dání. ṣé máa tẹ fóònù tẹ náà. yá mi ní fóònù máa credit ẹ lọ́la. ẹ kẹ́díìtì mi ní ìsìn. máa ṣe tàbá ṣe ibi fóònù tí máa lò náà yẹn. I'm serious. ó serious. owó ní táyọ̀ ní alẹ́ fẹ́. máa ṣe é sìn tàbá ti parí program ṣe bí 500. ó yá mọ́ ó yẹ mú nọ́mbà ọkọ yìí wá mo mọ̀ pé ká pè lórí ètò ó lóun ò níyàwó òun ò bímọ ẹ̀mẹ́ta àbí ẹ̀mẹ́lò kan kí ló tó bá ń lera èló ni ó yẹ mú fóònù 090
ó yá dá ẹ̀ 090. àìmọye 090 39 39 33 33 15 55 no 15 15 15 is better. 15 21 ayé ti dàrú gan. wálé o ṣe ìlànà mọ́ mi mo ṣe. ó yá Oh no, ó máa ń fẹ́ connect ẹ̀ máa ń kí n kò sí connect. Ayọ̀mídé lórúkọ ọmọ náà. ó yá ó ti connect. ó yá jẹ́ ká lọ Oh, you jẹ́ ká lọ. 090 kí ni ló máa bá mi change orin yẹn sí o mi ò mọ̀ bójú ogun láyé ó yá. ọyẹ wọlé fún tó máa sọ̀rọ̀. kí làyàn mọ́ mi ṣẹ́rí ilé ayé yìí ti kan pa gan-an oríṣiríṣi là ń rí bóyá ọmọ yìí wá ní bàbá bóyá kò ní bàbá ẹ̀yin ará ilé lẹ máa jẹ́ ká mọ̀ pé lẹ máa jẹ́ ká mọ̀ lálẹ́ yìí bóyá ká dáwọ́lé eléyìí orí òní sú wá ṣe lágbára Ọlọ́run. hello ẹ káalẹ́ o. Yeyegbagede Asa Mojisola Ajayi ló ń pè yín o ló ń bá yín sọ̀rọ̀. arábìnrin kan ní òun bímọ fún yín. hello ṣé ń gbọ́ mi ṣé ẹ ṣì wà ń bẹ̀. arábìnrin kan lòun bímọ fún yín ara ọmọ yẹn ò sì yá látijọ́ tó ti bímọ yìí fún yín náà kò sí ẹ̀tọ́ kankan tẹ́ ẹ ṣe lórí rẹ̀ ara ọmọ yìí ò yá condition gan tó wà gangan ló gbé dọ́dọ̀ tiwa. mo ti pè yín tẹ́lẹ̀ náà o. hello arákùnrin yìí ti court bó ṣe ń ṣe nìyẹn tó bá ti lè gbọ́ pé yèyé ló ń sọ̀rọ̀ ó máa court ẹ̀ ni ẹ rí i pé ó kọ́kọ́ dá wa lóhùn níbẹ̀rẹ̀ ẹjá tún gbìyànjú ẹ̀ lẹ́ẹ̀kan sí. lánìí Victor. ọmọ fi bàbá dájọ́ súnmi òye ti múra ìjà mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbógun láyé bá ti múra ìjà kí n gbé bọ̀ ẹ jẹ́ ká connect ẹ̀ kọ́ lè mọ̀ kó ríǹgì. òní ẹ̀tọ́ máa sọ jáde. ó yá ẹ̀tọ́ máa sọ jáde ń gbé. bá ti múra ìjà kí n gbé bọ̀ dání. bá a tún ṣe ń pè wọ́n lábẹ́ aṣọ bẹ́ẹ̀ ló ń ríǹgì ṣùgbọ́n arákùnrin yẹn ò gbé mọ́. ọmọ yìí kí la mọ̀ tó máa dà lọ́la ọ̀pọ̀lọpọ̀ ìtàn láti gbọ́ bá a ṣe kéré tó yìí àti rí wọn ọmọ tí wọ́n kọ̀ tó padà di gómìnà ìpínlẹ̀ kan àti rí èyí tó padà di pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè kan ọmọ tí wọ́n kọ̀ àti rí tó padà di gbajúgbajà tó padà ní láárí láyé. àmọ́ kí ni àwa fẹ́ ṣe lórí ètò yìí ni pé n tó ń ṣe ọmọ ìbò láṣẹ ṣe ìdí tá a fi ń pè é ó yé wa òun gẹ́gẹ́ bí bàbá ọmọ yóò ṣàníye tí ó múlẹ̀ nu 150,000 owó iṣẹ́ abẹ ìyá ẹ̀ náà máa níye tó máa múlẹ̀ kí ètò ibi ayé ń lọ náà ò tó mówó lẹ̀. arábìnrin
ìrìn yín tún kẹ̀ẹ̀kan o Okay ma. ṣe mọ̀ yìí pé hello ìrìn yín tún kẹ̀ẹ̀kan bá a ṣe ń pè é tó bá ti gbọ́ pé lágbájá ló ń pè òun n tó kọ́kọ́ ń sọ fún mi tẹ́lẹ̀ ni pé òun ò mọ̀ yín rí, òun ò níyàwó, òun ò bímọ. Ó lóun ò mọ̀ yín rí, òun ò níyàwó, òun ò bímọ. Ṣùgbọ́n tó bá ti mo ti pè é láìmọye ìgbà tẹ́ ẹ ti fún mi ní nọ́mbà ẹ̀. Ó lágbára o. Ẹ jẹ́ ká ṣe báyìí. Ẹ má jẹ́ ká dà ṣe. Àbí bò ní Victor? Ọlá ní Victor. Àìdápá ká dákun ká sì dá jẹ lórí ètò òbí ayé ń lọ. Ọmọ ìyá àgbọ́dọ̀ wò ó níran. Wọ́n ní ẹpọ̀n rẹ̀ ń wú. Ṣé àníà náà pè? Bẹ́ẹ̀ ni ma. Àníà ló máa ń jẹ́ kí irú kó máa wú bẹ́ẹ̀. Wọ́n ní ó sì tún ó ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ kékeré níwọ̀nba ló ṣe. Ní ìsìn ó ti ń wú kọjá bí tó wà tẹ́lẹ̀, mọ̀ pé bí ọmọ yẹn ṣe ń dàgbà sí i. Àtìgbà wo ni kinní ọ̀hún ti bẹ̀rẹ̀? Àtìgbà tí mo ti lọ ṣe kinní okó ẹ̀. Tẹ́tí lọ mo ti lọ dá okó fún. Ní bébì. Bẹ́ẹ̀ ni. Ẹ̀yin náà ti jẹ́ ó pẹ́. Mo ń lo àgbo, bá ti lo àgbo sí á lọlẹ̀. Ìgbà tó yá náà sọ fún mi pé kò ń ṣe nǹkan tí mo lè máa lo àgbo. Tẹ́ bá ti lọ àgbo sí á lọlẹ̀ fílẹ̀. Ó máa lọlẹ̀ bí pò ti lọ. Tó bá ti yá ló tún máa wú síta padà. Ó sì dá yín lójú. Bẹ́ẹ̀ ni. Ó dá, ẹ jẹ́ ká ṣe báyìí. Ọmọ tí wọ́n gbé pọ̀n ní sọ̀rọ̀ yẹn, arábìnrin yìí tún ti lọ rè fẹ́ ẹlòmíì. Ṣé rí àwa obìnrin gan mo máa bá wa sọ̀rọ̀? A nílò sùúrù, ọ̀pọ̀lọpọ̀ sùúrù. Àfọwọ́fà pọ̀ nínú ọ̀rọ̀ wa gan-an. Bó tilẹ̀ jẹ́ pé mi ò kì í fẹ́ dájọ́, mi kì í fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan lórí ètò yìí. Gbogbo obìnrin ẹ jẹ́ ká ṣe sùúrù gan-an. Eléyìí tí ọmọkùnrin leléyìí tẹ́ gbé pọ̀n yìí. Ọmọkùnrin leléyìí tí à ń sọ̀rọ̀ èyí náà. Ọmọ kan ṣe é dúró tì náà, kò yẹ kẹ́ ẹ tún tí ì lọ kánjú fẹ́ ẹlòmíì tẹ́ fẹ́ yìí kò tọ́jú ọmọ yìí náà, kò lè gbẹ́rù ẹ̀, àbí kò lè tọ́jú ẹ̀ ju bó ṣe yẹ lọ. Á kàn ṣe wọn bá tágbára ẹ̀ ká ni. Lọ́pọ̀ ìgbà mi ò kì í fẹ́ dájọ́, omi gbóná lẹ́jọ́ náà má jẹ́ ó dájọ́ wa. Àmọ́ àwa obìnrin, ọ̀pọ̀lọpọ̀ ètò tó wà nílẹ̀ lórí ètò òbí ayé ń lọ. Obìnrin ni. Ẹ jẹ́ káwọn obìnrin náà ṣí làákàyè wa sílẹ̀, ká pe ọpọlọ wa wálé. Ká ṣe ohun tó tọ́ lásìkò tó tọ́ àti tó yẹ. 0817 444 1067 0817 444 1067 àti 0817 555 1067 070 50 50 1067. Hello, ẹ káalẹ́ o. Ẹ káalẹ́, kí lorúkọ yín, bolẹ̀ tí ń pè wá? Orúkọ mi ló kú park látọ̀wá dé ìjà rẹ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe ń sọ lẹ́ẹ̀kan, ìwòsàn lórí ìkáṣẹ̀ ìjọba mẹ́sì lẹ́nu. Èló lẹ́yìn máa fún wa? Máa tẹ̀lé owó kọ́tẹ́ fọ́pàá náà lọ́wọ́, máa tẹ̀lé owó pẹ̀lú ògbó lọ́wọ́. Ọ̀dà, ẹ já wọ ẹlòmíì ń bẹ̀. Wọ́n ní ká fi ti bàbá ẹ̀, lè fi ti bàbá ẹ̀ sílẹ̀. Lè fi ti bàbá ẹ̀ sílẹ̀ rárá. Ẹ káalẹ́, kí lorúkọ yín, bolẹ̀ tí ń pè wá? Ibi ayé ń lọ lẹ́tọ̀. Lágbára náà ìbéèrè lọ́rọ̀ wa máa já sí. Àmín. Àwọn gidi làwọn tẹ́ ń padà gba àwọn obìnrin. Ìgbà míì ká gbé sùúrù ká tó kọjú lọ. Àfojútó yìí tó máa lè dá. Àbí? Ó máa túbọ̀ fà kópa wa nígbà míì. Tó bá já sí pé èèyàn ronú pé mo ti fẹ́ bí sẹ́yọ kan yóò lọ́gẹ́ nípa ṣùgbọ́n kó wọ́n fọwọ́ pẹ́ yọ kan tó ń ṣe ìdá nìyẹn. Òun ti ẹ̀kọ́ bá dé. Ní pé àwọn ìyàwó ya ó gbìyànjú kó ṣe ó máa dáhùn láti ẹ̀sùn tó dáhùn ìyàn kan ṣùgbọ́n ìkan tó kú omi kan kan ti tó pọ̀ lórí ó pọ̀ nílùú àìsàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó bá tún débẹ̀ yẹn náà síbẹ̀ yẹn náà tó sọ báyìí ó tọ́ lọ kò ní ìlú tí máa ọdún náà á gbàdúrà wa àti àmín ọlọ́run àjẹsọ pọ̀ bẹ́ẹ̀ ni. àmín. Ẹ káalẹ́, kí lorúkọ yín, bolẹ̀ tí ń pè wá? Kí lorúkọ yín, ta ló wà lójú òpó yìí? Hello, ta ló wà lójú òpó yìí, kí lorúkọ yín, bolẹ̀ tí ń pè wá? Ibi ayé ń lọ lẹ́tọ̀.
bóyá ìṣòro kan ti fẹ́ mú wá ẹni ìlẹ̀ kó wà á ti lè kó láti dídá. Ẹ mú wá. Ẹ mú wá. Ó yẹ ẹ mú wá. Ẹ fẹ́ sọ síta gbangba. Ẹ lè pè mí lẹ́yìn ètò ńgbà náà. Ẹ kúkú máa pe nọ́mbà tẹ máa fi pè mí lẹ́yìn ètò. Ẹ máa bá wa bọ̀. Máa fi nọ́mbà mi síta. Nọ́mbà tí n bá fi síta yẹn ni kẹ́ ẹ fi pè mí lẹ́yìn ètò. Ta ló tún wà lójú òpó yìí? Kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Yeyegbagede Asa. Mo jẹ́. Bó láyé ń lọ. Àmín. 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 Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni o. Àmín o. Ká ṣe ká mọ̀ èló lẹ máa fún wa. Ó dà. Ẹ̀yin kọ́lá àṣẹ ẹ̀ bá wa dá sí kankan rí. Àbí mo parọ́? Ẹ gbìyànjú kẹ́ ẹ dá sílé ìtòrí ẹ bá wa dá sí kankan rí lórí ètò yìí. Ó dà, ẹ ṣeun ẹ jẹ́ ká tún wọ ẹlòmíì lójú òpó yìí. Ẹ káalẹ́. Ẹ káalẹ́ sà, kí lórúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Àmín. Ẹ mà ṣeun. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin náà gbọ́ Lágelú ńgbà tá a wá padà wá san owó balance owó yín ká, owó hospital yín ká. Ẹ ṣeun. Bẹ́ẹ̀ni. Mọ̀mísí àti Nọ́lá, bẹ́ẹ̀ni gbogbo àná lájọ àwọn olólùfẹ́ ibi ayé ń lọ. Wọ́n tẹ̀lé mi wá sí hospital yẹn. Àmì àṣẹ Èdùmàrè. Ṣé rí ọkọ obìnrin? Ìyá ti rí pé aláìní kan ṣe. Bẹ́ẹ̀ni. Ọ̀rọ̀ ẹ̀ lílé ìjọ́dọ̀dẹ̀ ni nígbà tó bímọ tó ti mọ̀ tó wọ̀ lónìí ọmọ ìjọ́dọ̀ ni kò ṣètò rẹ̀ lórí ẹ̀. Àbí ìjọ́dọ̀ ni kò ṣe ẹ̀tọ́ ẹ̀ ní lórí ẹ̀ kò ń ṣe wípé bọ́jọ́ ọ̀rọ̀ pé èèyàn mọ̀ ọ̀bẹ̀ kó tó ṣe ojúṣe ẹ̀ ni torí wọn náà ló pe ọmọ náà wáyé tó bá dàbẹ́ ní pé ẹni tó bá kọ́ lòdì yóò fọ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ni tí ó bá lóhùn òfẹ́ fi kò fẹ́ gbẹ́ lójú bọ́ọ̀rọ̀ ní ojú bọ́ọ̀rọ̀. A tiẹ̀ máa pe nọ́mbẹ̀ àwa gan ó pe nọ́mbẹ̀ sí fún ọmọ Nàìjíríà lálẹ́. Kí mo fẹ́ sọ gan iná ẹ̀ pé pe nọ́mbẹ̀ níta gbèsè pé yóò bá gba fọ́ọ̀mù gbogbo Nàìjíríà yóò mọ̀ ìbẹ̀rẹ̀ ọ̀pẹ̀ olóòdè ẹni pé ó dàkẹ́ olóògbàgbọ̀ ya. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ó lóun ò níyàwó òun ò sì bímọ. Ẹ káalẹ́, ẹ bá mi yí rédíò yín lẹ̀ dákun àbí kẹ́ ẹ lù pa. Ẹ káalẹ́, kí lorúkọ yín? Ibo lẹ ti ń pè wá? Orúkọ mi ni Fadípẹ̀ Matthew láti Gbòdòlódé. Bó láyé ń lọ? Kí Ọlọ́run kó ṣàánú wa nínú èyí. Ṣé ẹ rí obìnrin tí ọkùnrin tó fọ ọmọlẹ̀ tó lóun kọ́ lóun bímọ? Ó yẹ ká wò pé kí lóbìnrin yẹn náà ṣe fún yẹn. Àti pẹ̀lú pé àwọn obìnrin náà tí wọ́n máa ń mú ẹjọ́ bá gbé ètò ẹ jẹ́ ká máa wo àwọn ẹjọ́ tí wọ́n ń gbé wá dáadáa. Torí ọ̀pọ̀lọpọ̀ wọn náà irọ́ ni wọ́n pa fún ẹ̀kọ́ là ń lọ. Bí ìlera ti máa dé bá ọmọ yẹn gbogbogbò òun ni kí gbogbo ọmọ Nàìjíríà jọ kájọ wá torí tọ́ǹtì kọ́lọ́kọ́lọ́ wà lọ́wọ́. Àmín. Ẹni tí a wá ń pè tó lóun tí ò gbé kọ̀ tó ń gbé tó ń jamọ́ wa lẹ́nu tí ó ń gbé tó lóun ò níyàwó òun ò bímọ, ìdájọ́ ò lè máa ṣe fún yẹn náà torí ẹ ti sọ̀rọ̀ ti obìnrin.
ọkùnrin mi náà olórí burúkú ni. ẹ bá má ṣe pé ẹ má sọ yẹn ẹ má sọ bẹ́ẹ̀ àìṣépè lórí rédíò. ẹ ló ta ló wà lójú òpó yìí kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá. ẹ káalẹ́ o. orúkọ ti ní ẹ̀sùn sí dodo láti jẹjà. Ṣẹ́gun sí ń dódó kí lẹ fẹ́ fún wa lórí ọ̀rọ̀ ọmọ yìí. ẹ wo àjẹsí ká gbìyànjú lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn torí ọ̀rọ̀ láìsí là ń sọ yìí. bẹ́ẹ̀ ni. wọ́n pe àkáǹtì nọ́mbà wọn ó kéré kó kéré torí ayé ìṣèlú káàkiri yà wà ṣùgbọ́n ìṣèlú káàkiri yẹn náà àgbìyànjú. ó dà. iṣẹ́ obìnrin yẹn àwọn orú àwọn ọkùnrin yẹn ń pọ̀ ń ta dáadáa ọlọ́mọ ẹ̀ka ṣìyàn kí àwọn obìnrin kan fojú sílẹ̀ dáadáa nítorí oríṣiríṣi ọkùnrin tọ̀tẹ̀ tó ń ṣàìsàn àwọn obìnrin yẹn. bẹ́ẹ̀ ẹ wá wo ọkùnrin tá à ń sọ yìí tó bá jọjọ́ wájú ó sì máa wá gbọ́ ọmọ yẹn o. ó fẹ́ kọ́mọ yẹn dàgbà dáadáa tó bá tọ́ kọ́mọ yẹn jẹ́yàn bí ó máa wá gbọ́ ọmọ yẹn o. ó lágbára. àti pé bàbá tí ọkùnrin yẹn ṣẹ̀ lọ fẹ́ǹsì náà kọ́ máa wò sí ọmọ tó kùnrin yẹn ti fún wọn nìkan náà máa tọ́jú kọ́ máa wá dá tọ́rọ̀ tó wà lẹ́yìn náà ẹgbẹ́ òkè. Ọlọ́run ló ń tò ó bó o ní ká ṣe lánìí Victor ọjọ́ ti lọ ṣé ká gbẹ ọkàn sí wọn ní ká má gba ìpè kankan mọ́. a sì máa gbìyànjú láti pe nọ́mbà ọmọkùnrin yìí ó yá arábìnrin ẹ máa pe nọ́mbà ọkọ yìí fáwọn èèyàn. 090 39 33 15 21. ẹ tún pè ó. 090 39 33 15 21. 090 39 33 15 21. kí lorúkọ ẹ. Alaba lorúkọ ẹ. Alaba kí ni. Alaba John. Alaba John láti bí ọ̀sẹ̀ mẹ́ta tí arábìnrin yìí ti mú ọ̀rọ̀ yìí wá ni mo ti pè é. Alaba John ẹ bá mi pè é lálẹ́ yìí kí lorúkọ ọmọ tẹ́ ẹ bí fún. Ayọ̀mídé. Bàbá Ayọ̀mídé Alaba John 09039 33 15 21. mi ní tí ì pe àkáǹtì nọ́mbà kankan lálẹ́ nígbà tá a bá iṣẹ́ ìdébì kan tá a gẹ̀ẹ́tì Alaba tàbí àwọn èèyàn ìyá ọmọ yìí a máa sọ ohun tá a fẹ́ ṣe lórí ètò yìí ẹ wo ẹ jẹ́ ká máa fèyí ṣe lọ ẹ pè mí lẹ́yìn ètò 080 39 72 2703 08039 72 2703 fún ìpolówó ọjà yín lórí ètò yìí fún ohunkóhun tẹ́ ẹ bá fẹ́ sọ fún wa tí ẹ fẹ́ pè wá sí bóyá ibi ayé ń lọ tẹ́ ẹ fẹ́ fi lọ̀ wá ẹ pè mí sórí nọ́mbà yẹn 08039 72 2703. Yeyegbagede Asa Mojisola Ajayi ló kọ mi. Ànílùgbàdì ayé wọn ò ní fi wá dààmú ayé wọn ò ní fayé dààmú àwa gan ò ní dààmú ara wa Ọlọ́run ò wá ní fà wá lẹ́ni tó máa dààmú wa lọ́wọ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ ká máa fèyí ṣe lọ ẹ pè mí lẹ́yìn ètò tẹ́ ẹ bá fẹ́ dá sọ̀rọ̀ Ayọ̀mídé yìí ẹ pè mí lẹ́yìn ètò gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń fíláàṣì wọn ò ní fi re fíláàṣì yín ẹ dákun ẹ má fíláàṣì